Africa Content TV. National Missioner Ansarudeen bàbá náà ti wà ń bí o. Alhaji Najib Yasin àwọn náà ti wà ń bí o. Bàbá wa Mufti ilẹ̀ Ìbàdàn Dr. Bari àwọn bàbá wa Dr. Bari Adétúnjì àwọn náà ti wà ń bí. Senator Abdulrahman Ọládẹ́kan Mustapha láti Ogun State àwọn náà ti wà ń bí o. Bàbá wa Wakilul Muslimin gbogbo ilẹ̀ Yorùbá àwọn náà ti wà ń bí. Bàbá wa Sheikh Yasatar láti Abẹ́òkúta wọ́n ti wà ń bí. Gbogbo Nàkóńlò pátápátá wọ́n ti wà ń bí. Ọ̀yọ́ State Muslim Community wọ́n ti wà ń bí. Àwọn Islam Grand Mufti of Oyo State wọ́n ti wà ń bí o. The Muslim Congress wọ́n ti wà ń bí. Tàdọ́múnù wọ́n ti wà ń bí. Alùsùnà wà jàmá wọ́n ti wà ń bí. Gbogbo ìjọ Islam wọ́n ti wà ń bí o. Bàbá Khalifa Isa Ayédè wọ́n ti wà ń bí. Bàbá Khalifa Ayédè àwọn náà ti wà ń bí. The Deputy Governor of Oyo State Barrister Abdulrahim Adébáyọ̀ Lawal wọ́n ti wà ń bí o. Oyo State Government wọ́n ti wà ń bí. Bàbá wa Mudir Madul Arabi wọ́n ti wà ń bí. Gbogbo ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ti wà ń bí. Led by the Deputy Governor Barrister Abdulrahim Adébáyọ̀ Lawal wọ́n ti wà ń bí o. Wọ́n ti ń gbé bàbá bọ̀ o. Wọ́n ti ń gbé bàbá bọ̀. Ká maintain position wa níbi tá a wà yẹn. Wọ́n ti ń gbé bàbá bọ̀ o. Àwọn náà tò lẹ́yìn àwọn bàbá torí tó náà ẹ má jà súnmọ́ wájú rárá ká má ti àwọn àgbàlagbà ẹ dákun.
Hello. Sallu ala nabiyil karim. Sallu ala nabiyil karim. Sallu ala nabiyil karim. Ẹ fi àyè sílẹ̀ kí bàbá wa imam wọ́n ti dé wọ́n ní bàbá yìí. Bàbá ìmáàmù àgbà ilẹ̀ Ìbàdàn wọ́n ti dé o. Sallu ala nabiyil karim. Ó yá o. Ẹ fún bàbá láàyè. Bàbá ni wọ́n máa ìlú Ìbàdàn wọ́n tún máa ń dá o.
Allahu Akbar. السلام عليكم من لكناكم إمام أنصار الدين إمام أنصار الدين إمام أنصار الدين إمام أنصار الدين أكبر. Ẹ